tẹ́ o ó ti kàbùkù K1 The Ultimate tẹ́ o ó tẹ́ o ó ti kàbùkù K1 The Ultimate tẹ́ o. bọ́ńbà sọ̀rọ̀ ẹni gbọ́ aláṣejù pẹ́rẹ́mà ní tẹ́ o ó tẹ́ o ó ti kàbùkù K1 The Ultimate tẹ́ o. àgàdá alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ kábíyèsí ọ̀rọ̀ tún dé. àtọ̀sán àtòru igi tọ́gbà kan kì í sùn. kí lójú oorun. ilé jíjọ ní mú ní wọ́gbọ́ ẹ̀kẹ́. káfá kadà. òjò àrọ̀rọ̀ dání mú ní mọ bí ẹ̀kan wà. gọ́ọ̀n. àìsùn bàbá lọ́mẹyẹ wá jẹ̀gbá. ọ̀rọ̀ wa sí Àyìndé àtẹ́mísì mọ́fẹ̀ ló gbé mi wá. máyégún yín. pé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin ìsín jẹ. ẹ̀rùn a máa yan jura wọn lọ. ẹni ò forí jálé agbọ́n. dandan ni kágbọ́n taru wọn. ó wọ wàhálà. èèyàn tó fa ìtàkùn yìí yóò ra kùràkùrà bí oníkóró náà. Wàsíù Àyìndé lọ́tọ́rọ́ ronírù. ọjà wíṣẹ́nu yóò sì ríjà òde. olú MC mọ́fẹ̀ ní gbàgede. ẹ̀fún béèdì. ìbìlú ni àbí àṣàṣe. àfọwọ́fà ni tàbí àránsí. ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán ó dege borókó. epo ẹ̀pá dohun àìjí rí mọ́. lẹ́yìn ìgbà tá a ti fi pàǹtà jiyàn. àwa sọ pàǹbẹ́nu. Wàsíù Àyìndé kwamwari. Fasos Wọlé Ṣórunkẹ́. MC mọ́fẹ̀. àwọn méjèèjì kì í ṣàjèjì ara wọn. ọ̀kan rò wípé òun lágbára lórí èkejì. ó ti gbàgbé pé kò sẹ́ni Ọlọ́run ọba mi dá. tí ò fún lágbára. gbogbo tí Ọlọ́run ọba mi dá lé ayé ló fún lágbára. iwájú lọ ká foró sí ti fi ta ni. irú la kéèké fi tiẹ̀ sí ti fi ń jà. ìlú olóòlájọba tiẹ̀ sínú igbó. ọ̀nì wàràká jẹ tiẹ̀ sálẹ̀ odò. bẹ́ẹ̀ irin ṣe tóbi tó. kò gbọ́dọ̀ pé ti kó aṣíbáwò. ẹni ọ̀tẹ̀ egun ọ̀pọ̀lọ́ mọ́lẹ̀. gbogbo àdá àjẹná ni ìnìmọ̀ ìní. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. tàgbàlagbà ò wá kiri gbé. ohun ọmọdé bí àgbà kọ́mọ́kọ̀. gbogbo wa la ní ta lè fi múra wa. gbogbo Wàsíù Àyìndé ti ń kábè káwùsá ọjọ́ pẹ́. ọwọ́ afẹnukọ́ òdi ẹ̀yìn. yóò yà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. àkàndá èèyàn tó tara ilé ẹ̀ lọ́pọ̀. onírìíra bọ́ bá dọ̀ wọ́n gógó mọ́. odidi MC mọ́fì. lọ́wọ́ adẹni tí wọ́n ń gbá bíi bọ́ọ̀lù lẹ̀ níta gbangba. ọmọ ṣe o ọmọ ṣe o. ìyá jọmọ ilégbègbè aláìlára. ìyá jàdá bí ẹni tí ọba kọtẹ. yẹmẹyẹmẹyẹmẹ gbẹkẹ. ẹkùn olókèrè wè jérò. tọ́ bọlé famayọ. òrùn kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀. gbogbo wáwo ni ìyá ajá. kíkan gbẹ̀gbẹ̀gbẹ̀ ní iye àgbò. kíkọ kékeré èké ní iye àkùkọ tó ní rogbo. ọ̀sán gangan ní kánnakánná hàn. àjìn òru dòdòdò ní gbogbo ọ̀fà fáńsẹ̀. àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dòun ẹbọ. kété tó bá jẹ̀dí ọ̀sán a sì fẹ̀yìn gbáko mọ̀. ọ̀rọ̀ tó sojú òrùrọ̀ farasin. orí social media ni mo ti rí ròyìn ọ̀hún rẹpẹtẹ. mo rí MC Murphy tọyọ ìtìlọ́wọ́ kọlọ̀bọ̀ síta. mo ní kí ló dé. kì í ṣe kí ni wọ́n jọ dà papọ̀. ìmì ni wọ́n ń dò kí ló ṣẹlẹ̀. MC Murphy fẹ́ kí Wàsíù Àyìndé kó kí client ẹ̀ kan tó lówó lọ́wọ́. Wàsíù Àyìndé ọ̀dáhùn. MC Murphy padà sórí ìjókòó tiẹ̀. ọ̀tàn o ìgbájú ìbámu lọ́gbọ́ látẹ̀yìn. ṣẹ́rí Wàsíù Àyìndé kò sẹ́ni tó máa mọ tó ti níbẹ̀rẹ̀ ayé Wàsíù Àyìndé tí ò mọ MC Murphy mọ́. tí MC Murphy náà bá dẹ̀ ti dá dúró lórí iṣẹ́ ìtọ́lọ́run ti gbà fún ó yẹ kí inú Wàsíù Àyìndé máa dùn. and kò sí irú ipò tí Wàsíù Àyìndé lè wà lénìí kò yẹ kó ṣerú tó ṣe yẹn sí MC Murphy. nǹkan tí mò ń kọ́ mọ̀ ní pé nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn má ṣe lóògùn má mọ̀. Wàsíù Àyìndé tó ṣe nǹkan tó ṣe ń pa tí olóòtú tó wá ń fà mí mọ́ra bó ṣe ń ṣe láwọn èèyàn tí ń gbọ́ ń ta. ní tó ṣẹlẹ̀ gangan ni pé mo ń promote Wàsíù Àyìndé tó jẹ́ brọ́dà mi fúnra rẹ̀ pé kọ́ wa náwó níwájú ẹ̀. wọ́n lábúrò Wàsíù Àyìndé ni ẹ mo ní ẹ mo fẹ́ kọ́ kí mi o mo fẹ́ náwó mo dẹ̀ ní kí yẹn lọ ṣẹ́ 200,000 wọ́n dẹ̀ ṣẹ́ ó yá mú 20 wá ká lọ bá bọ̀bọ̀ kọ́ kí ẹ̀ that was all. so ìgbà tí bọ̀bọ̀ jẹ́ nǹkan lọ èrè àtàlátù wà bẹ́ẹ̀ mi náà rà ń náwó yẹn pé kọ́ lè lajú the only thing he could say is that onígbà yẹn kọ́ mo á wò pé àbí nǹkan mi lọ sọ mo á wò pé èmi ní sà bọ́ ní sàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn rí pé mo dẹ̀ lọ jókòó because seat mi yẹ́yìn sí stage mo kàn déédéé gbọ́ gbàá ọgbà mi létí ni. Kéèsì ni orúkọ bọ̀bọ̀ yẹn jẹ́ Kéèsì. But to my surprise jẹ́ pé láti bẹ̀rẹ̀ náà láti jọ tó báǹdì yẹn. tó yẹ pé tó bá dúró bí gbogbo ayé ò bá rí ọmọ máa lọ gun Murphy.
ó wá ń fi bàtà tẹ̀mí lórí mọ́lẹ̀ tẹ̀mí lẹ́nu mọ́lẹ̀ nígbà tó wá ṣe yẹn tán wá ṣe ń gbé mi dìde kó dáa. Alhaji Wasiu mò ń wòye pé ẹ̀gbọ́n bá burú ẹ̀ wí ni àbí ibo ni mo ti rán àbí nǹkan kan ṣẹlẹ̀ tálàjì orí ni àbí wọ́n mí ìsìn fún àbọ̀ kan tí ó yẹ kó sọ ló sọ fàlàjì ni. Kò sí gbèsè ẹṣẹ́ mọ̀ pé mi ò jà mọ́ èmi ò tó bá Wasiu Ayinde jà àwọn association tó bá ti ní president tọ́ba nǹkan tọ́ba náà fẹ́ pay àwọn ni máa allow láti take ẹ̀. Kéde ìkan jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn olórin ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn páwọn journalist Nàìjíríà wọ́n ní right Ọlọ́run má fàbùkù kan wá. Wasiu Ayinde fúnra rẹ̀ ti ń bẹ̀ mí because ó ti ọjọ́ ẹ̀ tó ti bẹ̀ mí pé kí n rántí pé òun lè gbọ́n mi o. àjẹ́ pé bí kàrú bá sọnù lódò kò yẹ kó ròmọdé ó fura ìwà tẹ̀gùn bá ti wá ń gbé kẹ̀kẹ́ gbé òbí ìwé fún níyẹ̀ fún kó tètè wá bí sásì ilé jẹjẹrẹ bá ti wá ń jẹ́ gí oró ọ̀nà dàtà kèrègbè òfin ní dàwátì bí àwòdì bá ti ń gbá kókó adìẹ tòun tó gbé lórí ṣaraṣara ìwé fún àgbébọ̀ pé mi àkàndá ní kó tètè júbà ehoro nírò èyí bá ìṣẹ̀lẹ̀ MC Murphy kò sẹ́ni tí ó lè kàn nínú wa kò lè má jẹ́ nǹkan kan lójú olórin tí ò ní làákàyè eégún ńlá èèyàn ńlá ni láàrin tiwa king of bigger boys ọ̀gá ńlá àti ògúnná gbòǹgbò nínú ẹgbẹ́ pèdèpèdè tó dá dúró ní Nàìjíríà Freelance and Independent Broadcasters Association of Nigeria ẹni ọba wa pé tiwa ọ̀jẹ́ nǹkan kan làwọ̀ wà sọ fún pé iṣẹ́ ó kan ò kéré kó kàndínlógójì ó tó dogójì iṣẹ́ kékeré kọ́ ni fíbà ń ṣe nínú ìdìde olórin tó bá pé bẹ́ẹ̀ kọ́ ni kó wá jà míyàn fíbà ní sọ wọ́n déèyàn pàtàkì láì sanwó fún wa a sì mọ play orin wọn lórí àwọn ètò wa àwa là á jẹ́ ká yọ ọmọ ní òrèlèsè àwa là á jẹ́ kí wọ́n mọ èyí tí ń bọ̀ lọ́nà àwa là á rán wọn létí èyí tó ti jáde ní 19 tó ti pẹ́ làwọn èèyàn ọmọ wa béèrè lọ́wọ́ wa lẹ́yìn ètò ẹ dákun rẹ́kọ̀dù tẹ play níbẹ̀rẹ̀ yẹn kí ni táìtù ẹ̀ sà ànigé níbo la ti lè ríra ọmọ ṣe o ọ̀gẹ̀dẹ̀ ń wá dùnú àgbẹ̀ ó ń pé bọ́ bá dàmọ́dún nígbà òun ó ṣe rí nǹkan fún ọmọ òun àgbẹ̀ òrí tọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ọbẹ̀ ìyàwó gbọmọ lọ Wasiu Ayinde of all people odidi ẹni tẹ́ pè ní Máyégún wá lè yí ni àbí dayérú àbí bayé jẹ́ Máyégún tí ń jàpájàkọ fún níta gbangba ẹni tó ọmọ tí kì í ṣàlejò alọ́mọ ọ̀rẹ́ ẹni ọgbà ń kó orí bẹ́jẹ̀ bọ́ bá wá jọmọ ọ̀tá rẹ̀ ńkọ́ ó lù pa ní ìdí ni pé MC Murphy kì í kó yan Wasiu Ayinde kéré á ní bọ̀dá òun ni lọ́jọ́kọ́jọ́ bọ̀dá sì wá fojú àbúrò gbolẹ̀ lórí àkìní lójú agbo níbi ayẹyẹ ọjọ́ ìbí ọba àkámọ́ the Olú of Ìtoríláàrin ọ̀rẹ́ ẹgbẹ́ fíbà nípínlẹ̀ Ògùn àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ọba àkámọ́ we always welcome FIBA members any day anytime kò jẹ́ ìyàlẹ́nu bí wọ́n bá lu bí ìnáwó ẹ̀gbá sẹ́ni ó jẹ lábẹ́ sálé ní ọmọ àgbẹ̀ sálé ń sílé ẹni ọba ya wèrè níbi òkú ìyá èèyàn bàbá sẹ́wọ́n níbi òkú bàbá rẹ̀ kọ̀ láìfi gbà fún mórílẹ̀ ní gbà fún gbàdà lókè kí ló wá fàáwọ̀ kí ló fa yanpanyan rẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí ṣe wá dórí pápá taekwondo Wasiu Ayinde lọ́jẹ̀bí ní àbẹ́ MC Murphy kí ló wá kan àkàndá ń bi pé wọ́n ń lò yàn kan bloody sticker than water ojú òtì mi ọ̀rẹ́ mi lójó tì ó gan ló lórí aláìní ti dùn ó tún kó kan ọ̀rẹ́ ni gbogbo wa níjọ ń pa o I am proud to be a FIBA member 15 years ní broadcasting kìrìmíkọ̀ bí mo bá wá defend ẹgbẹ́ mi ojú ọ̀nà mọ́ wa mo mọ ipa ribiribi tá a ti kó tàbí tá a sì ń kó lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìlú ètò òṣèlú ìmúdúró ẹ̀sìn gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ fífẹ̀ ojú àwọn aṣebiṣe bàjẹ́ síta kíkìlọ̀ ìwà ìbàjẹ́ gbígbé òṣèré orí ìtàgé pẹ̀lú olórin jáde olórin àtòṣèré orí ìtàgé kan wá pé ti FIBA báwo wọ́n lè wí bẹ́ẹ̀ lónìí bí wọ́n bá ya láìmoore nítorí social media láyé kásẹ̀tì kí CD fídíò CD tàbí DVD ó tó dé ẹnu wa lẹ́ẹ̀tì gbọ́ olórin tó ṣẹ̀ṣẹ̀ jáde àwọn orin tí ń bọ̀ lọ́nà àti ti fídíò àgbéléwò tẹ́ẹ̀mọ̀ wá kiri kéèyàn kan wá fàbùkù kan ẹgbẹ́ wa kó sì tún jẹ́ ni ọ̀gá kàṣọ wa dẹ́kun tó wà ìdènà tí gbogbo wa fi dìde sọ̀rọ̀ MC Murphy ọ̀dà ń gba Wasiu Ayinde tó tiẹ̀ wá ń
tẹ MC Murphy ní bàtà lórí mọ́lẹ̀ ó gbàgbé pé ọkọ ẹnìkan ni àbí ọ̀ràn tí mọ́ pé bàbá àwọn èèyàn kan ni ẹgbà sọ lára rẹ̀ ní gbangba àwa ò ní gbà kẹ́ dáàbò ní kọ̀rọ̀ ọ̀rọ̀ MC Murphy kọ́ nìyí mọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ Fíbánù wèrè tí ń jẹ́ Báyọ̀ Ọlásojú ó bá BBC Yorùbá sọ̀rọ̀ ẹ má dá lóhùn bó ti gbọ́n mọ́ ní mo ní ó wà ìsọ̀tún náà pé MC Murphy àti K1 ní gbólóhùn aṣọ ó wà ìsọ̀tún náà because MC Murphy mú tọ́ tó bá ṣe déédéé bí ò dẹ̀ ṣe déédéé but won't be joining issues with him. èmi ò mọ fún un because ó ní olóńnà ẹ̀ àwọn olóńnà ṣé K1 lónà ẹ̀ ni. kí fífà máa bára wọn fa náà they can sue us. MC Murphy is Wasiu's boy ẹ̀ ni boy. so if tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá K1 sọ tó lọ press tó sọ bí ó ní àwọn tó ṣẹlẹ̀ nǹkan tí mo mọ ni mo sọ yẹn Alhaji wọ on stage wọ́n dẹ̀ ní wọn àtàwọn kan fà wàhálà so wọ́n lọ́n fà wàhálà Alhaji dẹ̀ bọ́lẹ̀ ló ṣe lọ́ba MC Murphy ṣe kó lè wọlé ẹ̀kọ́ máa dàn fún ọ lóòótọ́ ìwé dẹ̀ fà wá tó ní stage dẹ̀ tó kù. so if he wants to be sincere with himself let me see there are bigger things than ọ̀rọ̀ MC Murphy. K1 will stood solo láti gbá àyàn lẹ́sẹ̀ láti nà ọ̀nà. We should stop being mischievous with news. If Fiban as an association does not have sense, do we have to join them in not having sense? If Fiban as association does not have sense, in tó mú èmi Àkàndá sọ̀rọ̀ nù, ìyẹn túmọ̀ sí pé Báyọ̀ Ọlásojú ọ̀lọ́pọlọ, àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ ni, ọmọ ìrankíran, ọmọ ọ̀sán tí kó pópó bá mọ̀ mẹ́rẹ̀, aṣọ ọ̀nà tí fìyẹ́ ẹ̀ gbọ́gbọ́, aláìnírònú ara Gálátíà, aláìnírònú tí bọ ajá lọ́wọ́, oníṣẹ́ ìjì òkú tí fẹsẹ̀ rògbòrò lẹ́lúpọn. This is our stand on the issue. Bá ti kàn wá kálẹ̀ èkó ẹgbẹ́ papọ̀. Bá jẹ́ ọ̀rọ̀ láàrin ẹ̀gbọ́n sí àbúrò. Ọ̀rọ̀ nìyí látẹnu national president wa. Ọmọ ọkọ Comrade Desmond Abiodun Nwanchukwu. Ó ní comrades, I wish to begin by saluting your courage, steadfastness and our commitment to a common struggle. You have not only lived up to expectations since I addressed the press on the matter on 2nd October 2020. You have proven our collective resolve to put an end to harassment of members of the 4th estate of the realm by individuals and sometimes groups who believe that they are untouchable. Wole Sorunke, MC Murphy is only another victim of brutality by Wasiu Ayinde Marshal, who having attained an enviable status from a humble background can be described as a product of grace, yet is penchant for publicly throwing caution into the wind at the slightest provocation, irrespective of who is involved, deserves a national award. Therefore, this struggle is for the sanctity of our profession, and we must be ready to face it for as long as it lasts. I read the statement purportedly issued by one Kunle Rashid and listened to the interview which one Bayo Olasoju granted BBC Yoruba, while I plead that we ignore Kunle Rashid manipulation of facts and choice of words on the ground of his very minute understanding of public relations. The BBC interview where Bayo described Fiban as a group of senseless people caught my attention. This is the height of insult on our collective sensibility, and therefore we must prove to him that on the contrary, Fiban is a group of sensible, mature, successful professionals who rate and value above all things their integrity and public image. If these are the class of people working with K1, we can understand while he has no consideration for his public image. Before listening to that interview, I gave my words to some respected individuals who spoke to me on your behalf that for 72 hours we will take action. That ultimatum will lapse on Wednesday, 7th of October 2020. In the meantime, we must put a stop to the airplay of all Wasiu Ayinde Marshal songs on our program. All chairmen, especially in Southwest, are to ensure strict compliance. They are also directed to convey our position to the general managers, head of stations in their chapters. All the expirations at the expiration of the 72 hours ultimatum
we shall mobilize our members and our fans to the palace of the Aláàfin of Ọ̀yọ́, where we will formally submit our letter requesting His Imperial Majesty to strip Wasiu Ayinde Marshal of the Mayegun of Yoruba land title over his public conduct. As I conclude, may I state very clearly that Murphy took the 100,000 naira that was forcefully given to him for the fear of his life. So, any calculated attempt to blackmail him with it is dead on arrival. I will be meeting our legal advisors on Tuesday, 6th of October 2020 for further discussion on this matter. However, as you discuss this issue on your programs, ensure that you do so in full compliance with the broker's code. Where and when in doubt, I will be available to provide a sense of direction. Remember that anybody would have fallen victim of the power intoxication of K1. So, collective interest must supersede all personal interest. Together, we shall win. Sincerely yours, Desmond Nwachukwu, National President, FIBAN, dated 4th October 2020. Wasiu Ayinde ò bá jáde tọrọ àforíjì publicly lọ́wọ́ comrade Wọlé Ṣórónkẹ́ MC Murphy ọmọ ẹgbẹ́ FIBAN tó bá lo any kind of music tàbí ẹni àwo Wasiu Ayinde lórí ètò ní fi ṣe ọ̀hún ṣe rere. Ìpèkọ́ o ìfọ̀rọ̀rora ẹni wo ni o di afálásọ òbúra kan ṣoṣo ta ni ó fi ṣe sàrà tẹ bá ní Wasiu Ayinde òlu MC Murphy kí ló dé tó fi fún ní 100,000 naira kí ló ní kó fi ṣe kó fi ra rọ́ọ̀bù kó fi ra inú ẹ̀ tó wú ni. Power of the tongue ni àkọmọ̀ ẹgbẹ́ wa ẹ̀jẹ̀ ajé ó yé Wasiu Ayinde pẹ̀lú ẹgbẹ́ aláforíjì ẹ̀ tó kù pé lóòótọ́ lálágbára no more hearing of any Wasiu Ayinde song on any of our programs from now henceforth. Bọ́bá ní wèrè kò lárúmá Àkàndá ń ó kìdá ọ̀rọ̀ mi bá kọ̀ ẹ mọ̀ mí mo tún lè fayọ nígbàkúgbà ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò ẹ subscribe sí àwọn YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò ẹ wá èdè Yorùbá TV Akọ́mọlédè Yorùbá TV Òwe Yorùbá TV Oríkì Yorùbá TV Àṣà Yorùbá TV Ìkórìtà kò yé mi àti bàbá ẹ lọ bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +1 937 969 0257 +1 937 969 0257. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe òun.